Africa Content TV. Bàbá ìdí àti pé ogún nílẹ̀ àgbàjà ìyá yìí wẹ́ látàrí ìkọ́kọ̀ ní Olúbàdàn.
ṣẹ̀dá. Ìdí àwa wà lórí ìdí wọn lábàgbé wà. Àdúrà kọ́ ni mo mọ̀ gbà. Yóò gbé mi débẹ̀ ní wọn. Àwẹ̀ kọ́ mo mọ̀ gbọ́ ní wọn. Lọ́jà wà ní pòsíṣàn yóò ní wọn. Ló bá jẹ́ gbàdúrà. Àwọn kan wọ́n lè bẹ̀rẹ̀ àdúrà ní wọn. Láti dájú níbi dáná. Onísùn wọn. Yóò lọ́jọ́ kàwé. Àwọn kan mi jẹ ogún lẹ́rọ àbákalà bí o rárá. Àwọn ẹgbẹ́ àwọn tá a fẹ́ sọ. Àfihàn máa dá náà bọ̀ fún mi lọ́jọ́. Àfihàn máa dá ìbọn lọ́jọ́. Mo ní àti dúrọ́ọ̀jì ẹgbẹ́. Ọjọ́ Mọ́ndé mo ti gbà ọ́. Ọjọ́ Alábísí mo ti gbà ọ́. Àwọn onílọ́gbé ti ń fi kọ́mi lára àmà tó bá rárá. Àwọn ìṣe kókó. Àgbàlẹ̀ ti gbé ojúmọ́ wá sọ́wọ́. Òun tá a bá fà wẹ̀ ṣe. Òun tá a bá fà àdúrà ṣe là tó bá rárá. Oníbi tó ti jẹ́ sí. Àbò lórí ọmọ, àbò lórí ẹbí, àbò lórí iṣẹ́, àwọn ọmọ ẹgbẹ́ mi àtàwọn ọ̀rẹ́ mi làjẹ́ ọ́. Àníjọ bá tàwọn ìgbé òdìwà, oníbi tí a ti jẹ́ sí. Ilé abẹ́gbẹ́ àdúrà lè máa lọ. Oníṣẹ́ tàdúrà ṣe. Ìwọ̀n tó bá ládùn ọ̀gbà. Ẹ̀bùn náà jọ ṣẹ́pẹ̀ fún ọmọdé. Wà mọ̀ bó ṣe rí. Báà ṣe wá tó ìlàṣẹ jẹ́jẹ́. Ẹjẹ́ máa pàdúrà ọmọlé. Àwọn ṣe kó sówó náà bá kalẹ̀ pẹ̀lú. Wọ́n bá wa kó wọ́n lè yẹ̀yẹ́ wà. Táwọn tó ti wá. Báà ṣe máa ṣubú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí ojú ọlá máa sọ wá. Bàbá ọ̀la bọ́ sí bọ́ọ̀. Ọlọ́run ọmọ bá sọ.